káàbọ̀ sí orí ìkànnì wa yìí. Ẹ farabalẹ̀, oríṣiríṣi fídíò wà ńlẹ̀ tá a máa play fún yín nípa àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé àti ìlú orílẹ̀-èdè wa tá a wà yìí. Ẹ wo tó bá ní pẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ni ẹ bá tẹ subscribe, kẹ́ like, kẹ́ comment, torí pé kí ni kẹ́ lè máa jàǹfààní wa lóòrèkóòrè àti ìgbàkígbà láì fi àkókò wa ṣòfò. Ẹ jẹ́ ká jàǹfààní fídíò náà. Yorùbá wí pé ikú ogun nípa kíkanjú, wọ́n ní ikú òmùwẹ̀ nípa ikú òmùwẹ̀ nípa ẹni tó bá ń wẹ̀ lódò. Ikú òmùwẹ̀ ló máa pa, mo mọ̀ wẹ̀ náà ni ló máa pa. Ikú ogun náà nípa kíkanjú, akíkanjú tí ò bá dẹ̀ kú sójú ogun ojó ní. Ayé Gani ti rún o, Ọlọ́run bá gbọ́. Ayé Gani ti rún pẹ̀lú gbogbo ohun tí mo ṣe tún ń gbọ́ yìí. Pé Sunday Igboho bó ṣe bà Yorùbá nation jẹ́. Sunday Igboho bà Yorùbá nation jẹ́. Ohun tó ń dùn ẹni pé glory tí Sunday Igboho gbà tí wò ò rí gbà ó dẹ̀ lè rí gbà torí pé ò ṣiṣẹ́. Ọwọ́ ẹ̀ ò mọ́ Gani, ọwọ́ ẹ̀ ò mọ́ ẹni bí ni ẹ́. Ṣó gbọ́ mi? Ìwọ tó máa kọ̀dẹ́mù iṣẹ́ èèyàn kan àbí bọ́dà mi, ìwọ tó fẹ́ kọ̀ndẹ́mù iṣẹ́ èèyàn kan wàá ti ṣe nǹkan kan lẹ̀ tí wọ́n lè máa fi wo àwòkọ́ṣe àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ wo ìkan nínú àwọn àgbà akọni rèé, èyí gbóná ju Gani lọ o, èyí gbóná ju Gani lọ o, ó gbóná ju Gani lọ o. Àwọn akọni Èkìtì nìyẹn, tó bá mú Gani á na Gani sáré, á na Gani tó máa tọ̀. Ẹ bá ní kó ṣe dáadáa. Kò lè ṣe dáadáa, ó wà ní ẹ̀jẹ̀ ni. Ìran bàbá ẹ̀ olè náà ń jà, olè ní bàbá ẹ̀ ń jà, olè. Ìwọ tó máa kọ̀ndẹ́mù iṣẹ́ èèyàn kan, wàá tẹ̀ níṣẹ́ tó dáa lọ́wọ́, wàá tẹ̀ ní pé ẹ lọ wo ìgbà tẹ́mi ṣe báyìí, ìgbà tẹ́mi ṣe báyìí. Kí ló ṣe? Ṣé a máa pèèyàn lólórí ogun kó má jagun rí? Ogun bolo ti jagun ọ̀hún, ó lò jagun lábẹ́ aṣọ, àbí aṣọ bolo ti jagun. Ẹjọ́ ya ẹ̀sọ́ kan àwọn èèyàn gbọ́. Bolo ti jagun rí, bolo ti jagun rí, sábẹ́ aṣọ ló ti jagun ní àbójú oorun, àbójú àlá. Kò jagun ẹyọ kan rí, àrírí àgbúrò ẹ̀ rí. Ó máa lọ lórí ogun lòun. Olórí ogun kí ni? Owó ló ń wá, owó ló ń gbà. Ṣé ń gbọ́? Àwọn tó mọ̀ nìyẹn o. Gani mo lọ sójú ogun anikọ fún ní 20 million 30 million naira. Èló ni Sunday Igboho ti gbà lẹ́nu iṣẹ́ tó débẹ̀ yìí. Ó fẹ́ fi 20 billion strategize. Ìwọ tó máa kọ̀dẹ́mù iṣẹ́ èèyàn kan, wàá ti níṣẹ́ kan náà tó ṣe é lẹ̀ pé lọ wò ńgbà tẹ́mi ṣe báyìí lọ wò ó. Àwòkọ́ṣe wo ni la lè rí lójú ẹ? And the boy tó ń sọ ẹgbẹ́ lòun àti Sunday Igboho. Ẹgbẹ́ Sunday Igboho will be 54 this year. Nígbà tó náà máa jẹ́ bó tẹ̀jẹ̀ pé ó parọ́ èjì ẹni. Èmi mọ̀ dáadáa. This year ní Gani máa pé 52. Mo mọ̀ dáadáa. Ojú ẹ ti lè kó lára mi, èmi ń tẹnu mọ́. Mo mọ̀ dáadáa níbi tó ti kọ́ kápẹ́ńtà. Mo mọ̀ dáadáa. Tábà ní ká sọ correct age, Sunday Igboho sì jù ẹ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun ilẹ̀ Yorùbá ni, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Agbára Ààrẹ Ọ̀nà Kakanfò dé Èkìtì, kò dé Oǹdó, kò dé Ọ̀ṣun, kò dé Ẹ̀gbá, kò dé Èkó. Agbára Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́nu géètì, lẹ́nu géètì Aláàfin Ọ̀yọ́ lóde. Ṣé gbọ́ mi? Lẹ́nu géètì Aláàfin Ọ̀yọ́ lóde. Ohun tó pera ẹ̀ nítorí pé òun jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí, olórí ogun ilẹ̀ Yorùbá lòun. Abíọ́lá ò pera ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò ni o. Abíọ́lá dẹ̀ ṣiṣẹ́ tó dá sí ilẹ̀ Yorùbá. Bàbá wa ààrẹ prime minister wa Samuel Adégòkè Akíntọ́lá, Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n à ń pera wọn lólórí ogun ilẹ̀ Yorùbá. Ààrẹ Látòṣà gan tó ń pariwo, Ààrẹ Látòṣà ò pera ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá. Ṣé bó lórí ogun ni iṣẹ́ nìkan tó ń ṣígun fún un? Now ní àgbékalẹ̀ Ọ̀yọ́ gan,
tó ti ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn Ọ̀yọ́mèsì wọ́n sì sínú Ààrẹ Ọ̀nà Kakanfò Báṣọ̀run sì ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ní Ọ̀yọ́ bí ipò karùn-ún ní Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́ bọ́ọ̀ ló ṣe máa wá jẹ́ olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá ó ti ṣorí ibú Gani ìlara ìlú máa pa ẹ́ ìlara ẹni tó fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni àmọ̀ pé ọ̀tá ìjọba ni ẹ́ olórí burúkú ìgbà tó jọ́ rẹ̀ Jonathan owó tó gbàṣẹ́ bá kó ara ẹ̀ ló kó sí òun kọ́ ló fi ń fly káàkiri ìní France ìní kìíní kankan ìní gbá òfò ló máa ṣe ọmọ Adéyẹmọ ti jù ẹ́ lọ ẹjọ́ ṣé ìyàtọ̀ wà láàrin ọmọ ọkọ àtọmọ àlè gan ó yá ṣàlàyé kẹjẹ káwọn yẹn gbọ́. gan ọmọ ọkọ ó yàtọ̀ sọ́mọ àlè ọmọ àlè máa ń túlé ọmọ ọkọ máa ń tolé ṣe. ọmọ àlè máa ń túlé ọmọ ọkọ máa ń túlé ṣe. àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀. ẹ̀yin ẹnu yín mo ti ń gbọ́ báyìí. rárá o èmi kọ́ o ọwọ́ mi rí o. ọmọ ọkọ máa ń túlé ṣe ni ọmọ àlè máa ń balẹ̀ jẹ́. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀. nínú ẹ̀jẹ̀ ọmọbìnrin tó ń pè ní Ààrẹ Aríkúyẹrí yìí tó sáré ju rélùwé lọ yìí ǹjẹ́ tẹ̀ rí ẹ̀jẹ̀ Yorùbá kankan lára ẹ̀. bí mo ṣe gbọ́ wọn lọ ó lọ́mọ Yorùbá lòun. ó lọ́mọ Yorùbá lòun. ṣùgbọ́n ìrànlọ́wọ́ ló ṣe fún Yorùbá. ọmọ kan sọ̀rọ̀ ó ní nígbà táwọn wà ní skul lọ́kọ́ta Gani akadede kó bọ́ dára á dẹ̀ máa fáyà lọ straight bullet. ó jagun nígbà yẹn ó jagun nígbà yẹn. ó jagun pamọ́ Yorùbá. ṣe bógun náà ni. ṣe bẹ́ẹ̀ mọ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn. bó lẹ ṣe mọ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn. àwọn yẹn dúró rè orúkọ wọn ò dẹ̀ bàjẹ́. torí a gbọ́ pé bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ló dá OPC ilẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe gbọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́. bẹ́ẹ̀. ok ìgbà tó dẹ̀ máa ṣe ìpàdé àkọ́kọ́ tó máa fi OPC lọ́lẹ̀ Gani ò sí ń bẹ̀. bó ni Gani ṣe wá ń pèrè olórí ológun ilẹ̀ Yorùbá. ẹ dúró jẹ́ kí n bèrè báyìí náà pé ṣé ènìyàn máa pèrè olórí ogun láì kọ́ṣẹ́ ogun níbì kankan. ìbéèrè tó yẹ kẹ́ béèrè kọ́ nìyẹn. ok ṣé ló yẹ kẹ́ béèrè pé ńgbà tó jẹ́ lórí ogun ilẹ̀ Yorùbá wáyé tí ogun ṣe ń kọ́ ọmọ Yorùbá lọ. tó dẹ̀ ó ti ní àwọn ìran àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò pé agbádá náà máa ń wọ̀ agbádá bọ̀tì ní Ààrẹ Ọ̀nà Kakanfò Tábíọ́lá àárí kó gbé ọ̀pá dání kó máa tẹ ẹ̀pá kiri ọ̀pá igi òro àárí kí bàbá wa Akíntọ́lá náà kó gbé igi òro dání kí la lè fi pè ó ní òun jagunjagun ohun tí mo ẹwọ ẹ jẹ́ kí mi sọ tèmi o gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ẹ mọ dìtẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí gbó àwọn tí wọ́n ń kó àwọn ọmọ wa tán kó wa lọ́mọ tán kó aya tán bá ya sùn lójú ọkọ ẹ jẹ́ ká lọ bá wọn. gbàyẹ́ láṣẹ máa mọ olórí ogun. ó ti tán kò jù bẹ́ẹ̀ lọ. pé ká wọ gbóná ká lọ dọ́nà wò. pé tọ́mọ bá ṣe sáàmù la máa mọ ẹni tó máa mú gbé first second bọ̀tọ̀ ní tí ò bá sọ iṣẹ́ sáàmù kò bí ọmọ apáàsì ni bí ọmọ fẹ́lì ní àlè mọ̀. ẹni tí ò bá ṣe sáàmù kò lè pàṣẹ bàbá gbogbo Èkìtì. mo jẹ ẹ mọ̀ pé mi ò gbọ́n. nígbà tí èèyàn tí ò bá ṣe sáàmù ó máa gba zero. zero. ṣé òdo náà pè ní zero. zero rẹ ti ẹ ṣì wẹ ojú ọ̀nà lẹ́wà. ojú ọ̀nà lẹ́wà ojú ọ̀nà lẹ́wà ojú ọ̀nà lẹ́wà oh God. Gbogbo kìràkìtà tó ń ṣe káàkiri yìí tẹ́ bá gbọ́ interview tó ṣe ní ìjẹta ó ní ààrẹ yìí flow kì í lọ sójú ogun kó gbé kámẹ́rà dání ààrẹ yìí lọ sójú ogun kó máa fly drone Amẹ́ríkà dẹ̀ẹ̀rẹ́ tamẹ́ríkà bá lọ sójú ogun wọn á gbé kámẹ́rà dání wọn á ṣe gbogbo ẹ̀ dání ẹ̀bọ number 2 àwọn tó wà lẹ́yìn Ìgbòho àwọn ọ̀gá ọlọ́pàá tí federal government kó sí wọn lẹ́yìn Gani lóun mọṣẹ́ jù wọ́n lọ kò dé jagun dé. má wàá bíbá àwọn àìsí program lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni ó lóun mọṣẹ́ jù wọ́n lọ ẹ má jà mí. ok ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè wípé. ogun wo ló ti jẹ́. ogun èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ yín lọ sọ bẹ́ẹ̀ o. mo èyí ìṣẹ́ tí ń sọ látàárọ̀ máa sọ àdẹ́sí lẹ́yìn fún Gani. sáà mi ò sọmọ Nàìjíríà o ọmọ Èkìtì ní mi sọmọ Nàìjíríà o.
ayé ẹ ti fò eléri ibú ọ̀gá mi ṣe wà. eléri ibú àbúrò olòṣì ìrònú Sunday Igboho ló máa pa ẹ́ ìrònú Sunday Igboho ìrù ẹkùn rẹ́rìí ìrù ẹkùn belong to all the Yorubas tíantíá ni tíantíá tí ò ṣe é yí lọ́kàn padà tíantíá ẹ kàn máa kékú lórí ọ̀rọ̀ Ọmọ Adéyẹmọ ni ìwọ tó fẹ́ kọ̀ndẹ́mù iṣẹ́ èèyàn kan wàá ti ṣe ti tiẹ̀ kí gbogbo ènìyàn rí pé lóòótọ́ ọmọkùnrin yẹn ó gbìyànjú lóòótọ́ ọmọkùnrin yẹn òun náà ó ta bíọ́bíọ́ lóòótọ́ ọmọkùnrin yẹn akọni ní bọ́tà àrí ẹ who are you eléri burúkú àbúrò olóṣì ìrònú Sunday Igboho ló máa pa ẹ o yínmúyínmú kómi àyínmú pẹ̀gànpẹ̀gàn kómi àpẹ̀gàn Sunday Igboho ń ṣàyìn lójoojúmọ́ yínmúyín ẹ̀yin ti Sunday Igboho ẹ sanwó rẹ́kọ̀dù mo fẹ́ ṣe rẹ́kọ̀dù fún Sunday Igboho yínmúyínmú kómi àyínmú pẹ̀gànpẹ̀gàn kómi àpẹ̀gàn Sunday Igboho ó ń ṣàyìn lójoojúmọ́ yínmúyínmú kómi àyínmú pẹ̀gànpẹ̀gàn kómi àpẹ̀gàn ọmọ májàsọ́lá ó ń ṣàyìn lójoojúmọ́ ó máa lù yín mọ́gbà ṣe gbọ́ mi Gani ẹ̀yin abiyamọ ayé ẹ má jẹ́ kí Gani ó pa Sunday Igboho bó ṣe pa bàbá Fẹ́dífáṣeun ẹ já tètè júwe ilé bàbá ẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe rere ní ilẹ̀ Yorùbá ní Gani máa ń takò ẹ já tètè ẹ̀yin abiyamọ ẹ dìde bàbá mi á dá fún yín ohun tó ṣe fún bàbá Fẹ́dífáṣeun kó má bàa tún ṣe fún ìran wa again olórí burúkú ni tó yí ọwọ́ bàbá yẹn sẹ́yìn ó lè ní gbogbo wọn ẹgbọ́n tí mo pè láàárọ̀ tẹ́ni yẹn sọ wípé ó ní wọn gbọ́dọ̀ gbowó lọ́wọ́ olóṣèlú ṣùgbọ́n ó padà lọ gba 35 million ó lè ní Gani ó lè olórí burúkú ni ẹni tí ò ní bíbíire tí ń hùwà bíi bíbíire nínú ọ̀rọ̀ ẹ̀ very arrogance títẹ̀ yẹn ti kọjá arroganista òyìnbó yẹn ti fẹ́ máa gùn mí ọwọ́ mi láyé Gani máa fọ́ sí arroganista olórí ibu ni ẹ tó bá fẹ́ condemn èèyàn kan if you want to condemn somebody pé iṣẹ́ tó ṣe kò kúná tó wàá tẹ̀ gbé tiẹ̀ síta tó ṣe tí àwọn ènìyàn máa rí kì í ṣe àwọn bàbá téyìn wọn ti jóná tán kì í ṣe àwọn bàbá tó jẹ́ pé ẹlòmíì máa fi eyín mẹ́kà sẹ́nu ó dẹ̀ máa wùyàn ẹ á dàbí kẹ́kẹ́ máa pín eyín mẹ́kà yẹn lá ẹ lọ wo àwọn ọmọ OPC Gani téyìn mẹ́kà wà lẹ́yìn inú wọn tẹ́ ẹ bá wò lẹ́ẹ̀mejì ẹ̀ nílé jẹun ayé wọn ti rún ni ayé wọn ti rún ayé wọn ti lọ ayé wọn ti ṣe fù ayé wọn ti fù bí ọdún 2021 ti 2026 wọ́n ń gbé yẹn nílẹ̀ Yorùbá Gani orí kankan ṣe o Sunday tún rán èèyàn nígbà tó wà ń Kútọ́nù ń wá sí ilẹ̀ Yorùbá mi báyìí tó tún ń ṣiṣẹ́ ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè àtọ̀húnrìn wá ìkíní mi ó yàtọ̀ sí pé wẹ̀ tó bá bàjẹ́ máa gbà ló tápà lọ wọn tí n bá dárúkọ ilé bàbá mi ní tápà wọn lè lé mi padà tápà èjì nànà bàǹbò Gani yù Àdàmú tápà o èjì nànà bàǹbò tẹ́ bá fẹ́ sọmọ lórúkọ ẹ máa wo orúkọ sọmọ o orúkọ máa ròyìn o n tó mú Gani máa ń dààmú sí ni wípé orúkọ ẹ̀ ló ń rò ó ẹ bá wa bí léèrè ibo ló ti jagun rí ogun bo ló jà ìrònú ìkókò Sunday Igboho ló máa pajá Gani
ọmọ yẹn fẹ́ bá strategy tá a ti ṣe lẹ̀ láti ọdún kelòó ẹ wo àwọn èèyàn ẹ̀ tó ń jáde síta sẹ́ẹ̀ ẹni bá jẹ́ àfijú ọmọ ẹ lè wò wọ́n lẹ́ẹ̀mejì kẹ́ ẹ jẹun eléri ibu ni gbogbo yín eléri ibu ni gbogbo yín Gani kò ní í dáa fún ẹ àwa ò ní gbà kó balẹ̀ yóò bá jẹ́ ẹ̀yin ọmọ ọkọ ẹ dìde tẹ bá rí àwọn tó ń tẹ̀lé Gani lẹ́yìn ìsádà kí Gani tira wọn níyè wọ́n lè jọmọ ọkọ bọ̀ Gani tira wọn níyè níbi tó ti lọ ń ṣoògùn lọ́dọ̀ aláàjì kan ní ìyànà pàjá ń jọ àná ó tira ọ̀pọ̀lọpọ̀ wọn níyè òun lẹ rí tí ẹgbẹ́ bàbá ẹ̀ máa dọ̀bálẹ̀ fún lórí ìjókòó ṣé bàbá MKO Abíọ́lá pera ẹ̀ torí pé ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ó pera ẹ̀ lórí ogun ṣé bàbá Akíntọ́lá pera ẹ̀ lórí ogun àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná tí Ọ̀yọ́ fi jẹ́ ṣé wọ́n pera wọn lórí ogun ilẹ̀ Yorùbá Gani òfò ló máa ṣe gbẹ̀yìn tó bá já wọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá you are not all tell us o lè máa sọ lẹ́ẹ̀kọ́ Èkó yẹn náà ni kò tí máa sọ̀rọ̀ o lè dẹ́kìtì níbẹ̀ kó níwọ̀ lórí ogun ẹsẹ̀ kan máa kán kó tó lọ torí àwọn kábíyèsí mi máa bèrè pé ta ló fẹ́ jẹ lórí ogun ṣé Ọọ̀ni of Ifẹ̀ ló fẹ́ jẹ lórí ogun ilẹ̀ Yorùbá ṣé Aláàfin Ọ̀yọ́ gò fẹ́ jẹ lórí ogun ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa ṣọ́ pálásì Aláàfin olórí ibú ẹrú ọmọ òfò ọmọ àdánù tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ òfò ló máa ṣe òfò ṣé gbọ́ mi òfò ló máa ṣe Sunday Igboho máa lù ẹ́ mọ́ Gani ìrù ẹkù dé ìjayà fún Gani ìrù ẹkù dé ó gbórun lójú Gani àtàwọn ọmọ ẹ̀ gbogbo wọn wá ń fọ́ síta tó bá jẹ́ pé ẹgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe prógámù tó èpè làwọn ọmọ Yorùbá ń gbé yín ń ṣe èpè ní kúre ní kú síbi táṣọ yín wà òfò lẹ máa ṣe olórí burúkú nìyín ọmọ àdánù nìyín ìyá kẹtẹ jáde síta gbogbo ojú tí wọn jọ kò tí ì ju ọmọ 45 years ayé ẹ ti lọ ayé yín ó ti lọ Sunday Igboho carry go ìrù ẹkùn we are moving forward no shaking the land belong to us Sunday Igboho sọ ní ọ̀rọ̀ wọn kan ó ní àwọn tó bá mọ̀ pé ó fẹ́ ṣe business pẹ̀lú Yorùbá kò nínú bó máa bọ̀ nígboro ó dẹ̀ sọ ó ní ọmọ Yorùbá tá a bá ká mọ́ tó ń jiyàn gbé a máa tìtì ẹ̀ bí fúlú bí àwọn bandits tó jiyàn gbé ni so Sunday Igboho kò gbógun ti ẹnikẹ́ni ẹni tó ń da àwọn tó da ìran Yorùbá láàmú ló gbógun ti mẹ́wàá ẹ̀dá oníyọ̀ àwọn ọmọ Yorùbá 5 ló wà ń bẹ̀ tó mú ṣe àwọn yẹlẹ̀ 10.5 million tó kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn ará ìlú yẹn àwọn ọmọ ìlú yẹn làwọn bandits yẹ pé fún the remain 15 million tó ṣẹ̀ wá gbà làwọn bandits yẹ kún mo sọ fún yín mo ní mo jáde gómìnà mi wọ́n ti kó wọn máa ń gbalẹ̀ kúyẹ́dé gómìnà mi ti kó wọn wọ́n ti kó àwọn márààrún gómìnà ti tèmi báwo ń ṣe Ṣèyí Mákindé tí ń gbàbọ̀dẹ̀ fún ọmọ Ọ̀yọ́ pé kí Fúlàní máa pa ọmọ Ọ̀yọ́ nípakúpa òfò lẹ máa ṣe ẹni kú síbi táṣọ yín wà ẹ̀yin rédèrèdè rádaràda bí Sunday Igboho bá ń ṣe fíìmù ayé á máa fẹ́ ni torí pé wọ́n rí n tó ń ṣe kì í ṣe kójókòó mo ní ẹgbàá mi aráàlú gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tán ti ń jẹ ó dórí Gani ní gbogbo nǹkan mọ́ dàrú lòun náà máa ń fi oyè jẹ ní Gani náà máa ń fi olóyè jẹ ohun tó dẹ̀ dùn mí jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà ló tún ń gbá wọn ọmọ tápà ń gbá yín ó fi yín joyè àánú yín máa ṣe mí o alábàjọ tí gbogbo yín ò fi rí lẹ́ẹ̀fi jẹ́ nǹkan kan ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín Sunday Igboho respect ìrù ẹkùn moving forward no shaking no retreat no surrender bàbá Tinubu ẹ máa wò wá níran Gani ní apààyàn ni yín ẹ dìde ṣé lóòótọ́ ohun tí Gani sọ ṣé òótọ́ ni tí ò bá ti jẹ́ kó òótọ́ ni ẹ jẹ́ kó fojú winá òfin ó lè ní àwọn scott ẹ fi ń pààyàn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin tẹ́ bá jẹ́ ti bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Gani kọ́wọ́ sẹ́yìn kó rojọ́ kó wá ṣàlàyé àwọn tí bàbá Bọ́lá Ahmed ń kójọ tó ń pààyàn
tó ní Sunday Igboho wà lára wọn àti kọmíṣánná Táyọ̀ Àyìndé ẹ jẹ́ kó wá rojọ́ eléré burúkú ọmọ ìrankíran ó fẹ́ balẹ̀ jẹ́ ni ànígbà kẹ́yìn àtọ̀rìn wá kẹwàá balẹ̀ kóòtù òjìrì jẹ́. Thank you, God bless you. Kí ló tún kù tí ó sọ ẹni tí a bẹ́ lórí tí yẹ tún jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ. Sunday Igboho ti dọjà Òyìnbó òun ò mọ̀ pé nìkan ò wá ọmọ Adéyẹmọ ti dọjà Òyìnbó kò mọ̀ pé nìkan ò wá ẹ yé parọ́ mọ́mọ́ Adéyẹmọ ẹ̀yin atúrọ́ tàbí èlùbọ́ kí ló tún kù tẹ́ fẹ́ sọ kí ló tún kù tẹ́ fẹ́ sọ. Saheed ṣe ìgbóni kan síta ó ní àwọn ti jìyà kan má jọrọ̀ ìyẹn number 1. ó ní tí ìgbẹ́ bàbá ò bá ta sánsán ó yẹ kí tọmọ lè ta sánsán àbí bí ìgbẹ́ bàbá Sunday Igboho ò bá ta sánsán ó yẹ kí tọmọ lè ta sánsán. ẹ̀yin wèrè àwọn dà wọn ò ní logo àwọn dà wọn ò ní NAFDAC àwọn dà wọn ò ní synagogue àwọn dà wọn ò ní NAFDAC àwọn dà wọn ò ní recognition àwọn dà wọn ò dá dánmọ̀ àwọn dà wọn ò ní logo àwọn dà wọn ò ní flag àwọn dà fígì ọ̀rọ̀ gbígbé káàkiri àwọn dà. ẹ yé parọ́ ẹni bá parọ́ máa jalè wà láì tàláì sùmọ̀bí láì làsílà wà. ẹ̀ ń ṣọ̀tẹ̀ ìlú ẹkùn títí ìlú ẹkùn dẹ̀ ń gòkè sí. ẹ̀ ń ṣọ̀tẹ̀ ọmọ Adéyẹmọ dẹ̀ ń gògó sí. wọ́n lọ́mọ Adéyẹmọ ṣe OPC rí ẹjọ́ ẹni kan mú nọ́mbà OPC tàbí ID card OPC tọ́mọ Adéyẹmọ fi ṣe OPC kan mú jáde. Let me tell you one thing ẹ̀yin àjẹ́ méje ẹ̀yin ìyá méje ẹ̀yin ìyá mẹ́ta tẹ́ ẹ̀ lọ ń ṣèpè kò lè ran ọmọ Adéyẹmọ. Sunday did not believe in that. ṣe gbọ́ mi ẹ bá kẹ́ẹ̀kọ́ gbogbo ìlú ẹbọ ayé kẹ́ẹ̀ lọ kó sí di Ògún kẹ́ẹ̀ lọ kó sí di Èṣù kẹ́ẹ̀ máa dárúkọ Sunday Igboho a máa sọ fún yín pé Ọlọ́run ló lẹ̀mí mi ni. Gani, why are you telling lie? Kí ló dé tí irọ́ fi jà láǹbà ẹ̀ Gani? Kí ló dé tó fi gbóyè tó gbókùn lónú irọ́? Gani, kí ló dé tá yí ẹ fi rí báyìí? Gani Adams tí mo bá wí o, arábìnrin Gani Adams tí ń pera ẹ̀ ní ààrẹ ọ̀nà kakanfò, ààrẹ oníjọ̀lọ́, ààrẹ fùfú. Kí ló dé tá yí ẹ dorí kodò lórí irọ́? And I pity those people who follow you. Tẹ́jọ́ ń parọ́ kiri. Sunday Igboho ọmọ OPC ní ọmọ ẹ̀yìn bàbá ga ọmọ ẹ̀yìn Gani Adams ní. Sunday Igboho òṣù OPC rí ìyẹn number 1. Owó tó yẹ kẹ́ ẹ fi jẹun kẹ́yìn náà tẹ̀ fi láṣọ lọ́rùn ẹ̀yin tẹ̀ ń bóra nínú yín kẹ́ ẹ fi rọṣẹ gidi láti lè bóra ẹ wá lẹ́ẹ̀ fi lọ ń bẹ àwọn ẹ̀yà yín sí Sunday Igboho àṣedànù lẹ́ ń ṣe. Because Sunday Igboho did not believe in that. Irọ́ tẹ̀ ń pa lójoojúmọ́ tó tẹ̀jẹ̀ pé lójoojúmọ́ lọ́lọ́run ọba mi ṣe kí ni ló ń tú àṣírí irọ́ tẹ̀ ń pa. Gani, let me tell you one thing tí ìwọ ò mọ̀. Adúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, the present ààrẹ of Nigeria, Federal Republic of Nigeria. Adúpẹ́ lọ́wọ́ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Májàsọ́lá Òòṣà. Adúpẹ́ lọ́wọ́ Nigeria armies, police, tí wọ́n lọ bá wa gba àwọn èèyàn wa tí wọ́n jí gbé. Tọ́lọ́run lò wọ́n. Bọ̀tẹ́ni tọ́lọ́run lò tó ṣe foundation iṣẹ́ yẹ lolóyè Chief Sunday Igboho Òòṣà pẹ̀lú àwọn èrò ẹkùn.
drone tó ní wọ́n fly Gani drone tó ní wọ́n fly tó torí ẹ̀ tó ń sunkún egbére kiri pé ààrẹ will never fly any drone, ààrẹ will never carry any camera. Alẹ́ o ti ṣòfò, o ti ṣòfò, o ti pàdánù, o ti pasán, o ti pòfo. Drone yẹn ló jẹ́ kán mọ ibi tákọ̀ àwọn èèyàn yẹn dé. Drone yẹn ló jẹ́ kán mọ̀ níbi tákọ̀ àwọn èèyàn yẹn dé. Drone tán fly yẹn ló jẹ́ kán mọ location ibi tán wà lọ́wọ́lọ́wọ́ pé wọ́n ti fẹ́ sọdá sí Benin Republic. Kí àwọn Nigeria Army drone yẹn ní olóyè Ìgbòho sẹ́ndì sí àwọn Nigeria Army pé we have located them, tí gbogbo wa dẹ̀ rí níbi tán wà pé ibi báyìí náà wà, ibi báyìí náà wà, pé tí ẹ bá fẹ́ káwọn eléyìí ó kó àwọn èèyàn wa já o, ibi báyìí náà wà o, làwọn Nigeria Army fi lọ block wọn ní ọ̀hún. Báwa bá ṣe ń rí irọ́ yín làwọn máa já, tàbádẹ̀ ń já irọ́ Gani pé kí Gani má tọ́ ọmọ Yorùbá jẹ mọ́, àwọn tí Gani bá ṣe ń ba ayé wọn jẹ́ tó wà ń bẹ̀, a jẹ́ pé látọ̀run wá láti kọ́ pé ayé wọn máa bàjẹ́ mọ́ Gani lọ́wọ́ ni. Àwọn tá a bá ń sọ fún pé báyìí ni tí wọn ò gbà, a ti kọ́ látọ̀run wá pé ayé wọn máa bàjẹ́ mọ́ Gani Adams lọ́wọ́ ni tí ò lábùlà. Nígbà táwọn yẹ àwọn general yẹ rí tán rí fídíò àti kámẹ́rà àti picture tí Sunday Igboho send sí wọn, they call Sunday Igboho, they deliberate on it. Ṣé òyìnbó yẹ kọ́ rẹ̀ dì? Symbolically, gangatically. Èèbó ni máa fẹ́ pa Gani, èèbó eléri ibú. Ní jẹ́ kó ba ilẹ̀ Yorùbá jẹ́, àwa ọmọ Yorùbá tó bá ń tiẹ̀ lẹ́yìn kan wá díẹ̀ dáadáa, ẹ̀jẹ̀ àjòjì ti ta sí lára. It's not a genuine Yorùbá. Wọ́n wá ń rò pé ó kéde dà wọ́n á gò lọ́bẹ̀. Eléyìí tí Ṣèyí Mákindé sọ pé bọ́ǹbù wà inú igbó yẹn, bàbá ńlá arọ́ ni. There is nothing like a bomb. Iṣẹ́ búburú tí Gani Adams àti Ṣèyí Mákindé ń ṣe nínú igbó yẹn, òun náà fi sọ pé bọ́ǹbù wà ń bẹ̀, wọ́n fẹ́ kéèyàn wọ́ bẹ̀. Ṣé mọ̀ pé wọ́n mọ àwọn Mẹ́síkò kan nínú igbó yẹn tí wọ́n ń wakùsà ń bẹ̀? Èrè ìdí tí Ṣèyí Mákindé òfin fẹ́ kán wọnú igbó yẹn nìyẹn. Èrè ìdí tó fi Gani jẹ olórí Àmọ̀tẹ́kùn tọ́jọ́ ń pa tọ́jọ́ ń kún. Ìgbòho wá ní sáà tí ẹ bá fẹ́ ká mú àwọn ará bíbà yìí láì nípa ẹnikẹ́ni nínú wọn, kò lè rí pa. Gani àti Sẹ́ríkì Fúlàní wọn lè rí Ìgbòho pa. Ẹni Ọlọ́run ò pa ní Ìgbòho, kò sọ́mọ ènìyàn kan ló tó lè pa. Gani máa sunkún kúrò ní ilẹ̀ Yorùbá ni. Gani máa káṣọ lérí, akáwó lérí báyìí, á máa jẹ ẹsẹ̀ mọ́lẹ̀, á kọ́kọ́ jáde bí Akútọ́nù ló máa gbà lọ ni o, bí ọ̀nà Kamẹ́rù ló máa gbà lọ ni o, á sunkún kúrò ní ilẹ̀ Yorùbá ni. Ẹ̀kọ́ dé tì nílẹ̀. Ẹ gbọ́ program tí mo ṣe lọ́wọ́ àárọ̀ yẹn, ẹ gbọ́ bí ìyẹ́ wà lára àwọn tí Gani kó lọ sọ́wọ́ tó ní orí ló yọ òun, tí Gani dẹ̀ ń dínà ẹ̀ pé kò rí bẹ́ẹ̀, pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ lọ́wọ́. Ó máa fọwọ́ járí kò nílẹ̀ Yorùbá ni láṣẹ Olódùmarè. Now mo wá ní nínú mítì yẹn, oníkálukú wa mú àbá wá. Ẹjọ́ mo ń bọ̀. Oníkálukú wa mú àbá wá bí wọ́n ṣe wá ṣe. Wọ́n ní Sunday Igboho wá wípé sáà ṣe rí àwọn Fúlàní tá a ti pè
tá a ti bá wọn sọ̀rọ̀ tí ìkan nínú wọn ti tán náà wọ́n sì kàn pé lára àwọn ọmọ ẹ̀ wà lára àwọn kidnapper yẹn ẹ jẹ́ ká lọ arrest gbogbo wọn. Let us go and arrest every one of them. Ká arrest gbogbo wọn pátá àwọn ọmọ wọn. Wọ́n wá arrest àwọn ọmọ wọn. Wọ́n wá send ẹ̀ sí wọn wípé tẹ́ bá ti pa àwọn yẹn gbogbo àwọn eléyìí náà la máa pa. A ti gbàlejò ọ̀ràn sẹ́ẹ̀. Pé tẹ́ bá ti lè pa àwọn tó wà lọ́dọ̀ yín o. Gbogbo àwọn eléyìí pátápátá tó wà ń bíbẹ̀ pátá náà máa pa. Lára àwọn kidnapper yẹn ti rí pé wọ́n ti arrest ìyàwó òun, wọ́n ti arrest ọmọ. Táwọn Nàìjíríà mi ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ lọ bí àwọn sí Nàìjíríà security ọ̀dọ̀ Nàìjíríà mi wọ́n á ń ṣe ẹlẹ́nu wótòwótò bíi tàwọn kan wò ló fún wọn sọ pé they are ready to surrender ká tó wá ká wọn mọ́ náà ọmọ Adéyẹmọ ní wọn sọ kọ́bọ̀ tó bá dọ̀là ń sìn Gani lè sọ pé 100 million náà san ká tó rí àwọn yẹn gbà 100 million ní Ṣèyí Mákindé san wọn àti Ṣèyí Mákindé tó fẹ́ pé owó Ọ̀yọ́ ni wọ́n tó fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ lu Ọ̀yọ́ ní jìbìtì nìyẹn. The Nigerian army followed the suggestion of Chief Sunday Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. They arrest every their children tó wà ní Ìgbòho ní Ògbómọ̀ṣọ́ ni tán mọ̀ àwọn tí Ìgbòho ti dọ́dọ̀ wọn ní wọ́n arrest gbogbo wọn. Wọ́n bá sọ fún wọn pé òkè tẹ́ bá ti pa àwọn tó wà lọ́dọ̀ yín yẹn o àwọn eléyìí náà òkú lẹ́lẹ́jà ń ta ni àwọn máa pa wọ́n náà ni. Ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ wádìí dáadáa òun ló mú kí àwọn yẹn wá kó wọn pé wá gba àwọn èèyàn yín wọn wá mọ̀ pé àwọn Nàìjíríà mi ló ń bọ̀ nígbà táwọn ní àwọn yẹn kan ní ká máa fáyà òun làwọn yẹn náà fà jùlọ wọ̀n. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ General Christopher Musa ká dúpẹ́ lọ́wọ́ tábà ti dúpẹ́ lọ́wọ́ Bàbá Bọ́lá Ahmed Tinubu ká dúpẹ́ lọ́wọ́ Chief of Defence Olúyídé ká dúpẹ́ lọ́wọ́ Minister of Defence General Christopher Musa retire ká dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ká kígbe olè fún Gani Adams tó ń pera ẹ̀ lórí ogun ilẹ̀ Yorùbá tí ò rí kankan ṣe. He have no record. This man have no good record in Yoruba land. Torí pé ìrù ẹ̀ kò jáde síta. Ìrù ẹ̀ kò jáde síta. Ìdààmú wọnú ọkàn Gani Adams. Ìrù ẹ̀ kò jáde síta. Ó gba àlàáfíà Gani Adams. Ìrù ẹ̀ kò jáde síta. Gani Adams ò lè sùn kò lè hó. Torí pé ọmọ onílù ò ní jẹ́ kí ìlú wọn ó tú. Ẹ máa sun kúkú ni o. Wàláì tàláì sùmọ̀bì láì làásìlà wà. Ẹ máa sun kúkú ni lórí ọ̀rọ̀ Ọmọ Adéyẹmọ. Ikú kan ò ní Sunday Ìgbòho pa. Ṣé rí ẹ̀yin ìyá tẹ́lẹ̀ ń gbẹ́bọ lọ sójú kíní kankan mo ti bá gbára ẹ̀ jẹ́. Ẹ túbọ̀ múra sí àṣedànù ní tiyín ni. Àṣedànù yẹn lẹ máa ṣe. Àṣedànù tẹ́ ti kọ́ lẹ máa túbọ̀ máa ṣe sí lọ. Àtẹlẹ́ tó gbé flag mẹ́ta síta tó ní òun ti bá àwọn ìyá òun sọ̀rọ̀ ẹ máa ṣàṣedànù lọ ní. You hear me? You will continue do àṣedànù. Tí ò náà yàn kankan lọ́wọ́. Àṣedànù tó ti jẹ́ títí yẹn lẹ́ máa ṣe. Ẹ̀yin tẹ́ ń ṣépè tẹ́ jẹ́ ọmọ OPC kẹ́ni tẹ́ ń ṣépè fún ẹ wò ó kẹ́ wo ara yín. Ẹ wo ipò tí Sunday Ìgbòho wà kẹ́ wo ara yín. Tẹ́ ẹ bá ìdọ̀bálẹ̀ fún Gani ẹ̀ tí ìròjẹ àárọ̀ jẹ́. Ẹ wá wo Sunday Ìgbòho afúnimọ́wò bẹ̀. Àṣedànù tẹ́ fẹ́ wá láyé wá ṣe nìyẹn. Ìbá tọrọ kọ́bọ̀ tẹ́ fẹ́ fi jẹun ẹ tún lọ ní ẹ lọ fi ń bọ Ògún gan ò lè gbọ́ títí yín torí lára àwọn iṣẹ́ tí Ògún ṣe kù tí Ògún ò parí ẹni Sunday Ìgbòho ń ṣe lọ́wọ́ so Ògún will never listen to you tó bá lára ẹ bá lálẹ́ lọ sí di èṣù gan ò lè gbọ́ ti yín
ìyẹn ń kọ́ àwọn ìyá tẹ lọ ń kì ẹ lọ ń ṣe gbá wọn ò lè gbọ́ títí yín kò lè gbọ́ títí yín nítorí pé wọ́n mọ̀ pé àwọn iye ti wá wọ́n ti lọ iṣẹ́ táwọn ṣe kù táwọn ò parí ní Sunday Igboho ń ṣe ẹ tún jẹ́ kí n wá jayé sí gbogbo àwọn tẹ̀ ń lọ sọ́dọ̀ wọn tẹ̀ lọ ń kẹ́kọ̀ọ́ tẹ̀ lọ ń kó tẹ̀ lọ ń bẹ ajá tẹ̀ lọ ń bẹ gbogbo ẹ̀ gbogbo wọn ti parapọ̀ wọ́n ń bẹ nínú Sunday Igboho àwọn ló ní kó máa. ọ̀rọ̀ náà rèé tí ẹ gbọ́ tẹ̀lé fojú ayé rí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà rí i pé ìròyìn tèmi ó gbẹnu tán kódà ó tún kọ sísọ tó bá jẹ́ pé ẹ ṣèkúkú darapọ̀ mọ́ wa lórí ìkànnì ni ẹ bá tẹ subscribe kẹ like kẹ comment kẹ́dẹ̀ tó bá share kó káàkiri àgbáláyé àá tún máa pàdé ọ̀la nígbà míì nígbà tó ẹ̀yin olólùfẹ́ wa ó dàbọ̀.